mo kì í yẹ̀yìn olólùfẹ́ mi ojú tẹ́ fi ń wò mí ojú yín ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi tí yín ò ní di tó fò tanu kó máa gbégbé wò yín kí tòó tọmọ kó yálé ké sí gbogbo wa á lálẹ́ àní lálẹ́lẹ̀ ní òní mo wá sí clarity ni mo wá ṣàlàyé ni mo wá educate wa ni lórí fídíò kan tí mo ṣe lọ lọ́jọ́ tó ti pẹ́ sẹ́yìn díẹ̀ nípa ọ̀nà wo là ń gbà láti fi ṣàmójútó fáwa kí fáwa lè gbè wá nínú àwọn ọ̀nà tí mo ṣàlàyé lọ́jọ́ yẹn mo jẹ́ ká mọ̀ wípé ìbọ̀ ojúmọ́ ó ṣe pàtàkì bẹ́ẹ̀ ni lẹ́yìn tí mo mẹ́nu bà ìbọ̀ ojúmọ́ mo ṣàlàyé ní tó ń pè ní ọ̀sẹ̀ fún wa mo wá wo comment section fídíò yẹn ní Facebook ní Instagram ní TikTok YouTube mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nǹkan tó ń sọ bẹ́ẹ̀ náà ni pé Ifá olóòótọ́ báwo la ṣe lè máa ṣe ọ̀sẹ̀ fá àwọn ní interest nípa rẹ̀ inú mi dùn fún ìbéèrè yẹn màá wá ṣe ìdáhùn rẹ̀ màá ṣe ìyànnàná rẹ̀ fún wa bá a ṣe lè máa ṣe ọ̀sẹ̀ fá káwọ́kọ́ mọ̀ báyìí náà kí nìkan tó ń pè ní ọ̀sẹ̀ fá ọ̀sẹ̀ fá jẹ́ ọ̀nà tá à ń gbà láti máa ṣe àmójútó Ifá wa ọ̀nà tá à ń gbà láti ṣe ìkẹ́ láti ṣe ìgẹ́ Ifá wa láti ṣe ìtọ́jú Ifá wa kí Ifá wa náà lè bá a ṣe gbè wá tó náà àgbàlagbà máa ń sọ pé ẹni tí Ifá máa gbè á kọ́kọ́ gbéra rẹ̀ ọ̀nà wo la lè gbà láti fi gbéra wa kí Ifá wa náà tó gbè wá ara ẹ̀ ní ká ṣe ọ̀sẹ̀ fún Ifá wa kí nìkan tá à ń pè ní ọ̀sẹ̀ fá jẹ́ ìbọ tí a máa ń ṣe ní ìlàrèlàrè kò ń ṣe gbogbo ìgbà la máa ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò ń ṣe gbogbo ìgbà kó sójoojúmọ́ la máa ń ṣe ọ̀sẹ̀ fún Ifá tẹ́yìn náà bá dẹ́ wò ẹ rí wípé 7 days makes a week bẹ́ẹ̀ ni ọjọ́ méje òun náà ń pè ní ọ̀sẹ̀ dó ní dáadáa wa nílànà ṣẹ̀ṣẹ̀ wa ọjọ́ 5 òun là ń pè ní ọ̀sẹ̀ ọjọ́ 5 òun ní ọ̀sẹ̀ nínú ṣẹ̀ṣẹ̀ wa 5 days òun la máa ń kà fún ọ̀sẹ̀ a ní ọ̀sẹ̀ Ọbàtálá òun ló kọ́kọ́ ṣáájú lẹ́yìn ìgbà náà la ní ọ̀sẹ̀ Ifá lẹ́yìn ìgbà náà la ní ọ̀sẹ̀ Ògún lẹ́yìn ìgbà náà la ní ọ̀sẹ̀ Ṣàngó a tún wá yípo padà a tún wá kan ọ̀sẹ̀ Ọbàtálá tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sẹ̀ Ifá náà lẹ fẹ́ kà ọ̀sẹ̀ Ifá àbí ọjọ́ awo ọ̀sẹ̀ Ifá ọ̀sẹ̀ Ògún ọ̀sẹ̀ Ṣàngó ọ̀sẹ̀ Ọbàtálá àti ọ̀sẹ̀ Ifá á tún yí padà ọjọ́ òrì bí owó a máa tún ka ọjọ́ yẹn láti jọ́ta àti bẹ̀rẹ̀ rẹ̀ òun ni tá à ń pè ní ọ̀sẹ̀ Ifá tẹ bá dẹ̀ wo ìbọ̀ ojúmọ́ ti tiẹ̀ ojoojúmọ́ lẹ máa ṣe ìbọ̀ ojúmọ́ tí a bá dẹ̀ ń sọ̀rọ̀ ọ̀sẹ̀ Ifá ó ní trend tá a máa ń follow tá a bá ṣe ní ọ̀run tó túmọ̀ sí ọjọ́ 5 5 days a lè ṣe ní ìsán tó túmọ̀ sí wípé tá a bá ṣe ní ọjọ́ 5 eléyìí ọjọ́ 5 míì tó bá ń bọ̀ a máa skip ẹ̀ eléyìí tó bá tẹ̀lé òun la máa ṣe tá a bá ka ọjọ́ yẹn papọ̀ ó máa fún wa ní ìsán 9 days ó máa fún wa ní ìsán ọjọ́ àwò mí nìyẹn àwa tá a bá lágbára ti ṣe ìsán a lè ṣe ìtàdógún bẹ́ẹ̀ ni 17 days bẹ́ẹ̀ ni a máa ka ọjọ́ àwò a máa kà á mẹ́rin tó máa fún wa ní 17 days bẹ́ẹ̀ ni ìtàdógún ó máa fún wa ní 17 days àwa tá a bá lágbára ti ṣe 17 days a máa ṣe ìtàdọ́gbọ̀n that is 27 days òun la máa kà èyí wà nínú àwọn ọ̀nà tí àwọn bàbá máa ń gbà fi ṣe ọ̀sẹ̀ Ifá ẹni tí ò bá ṣe ọ̀run á ṣe ìsán ẹni tí ò bá ṣe ìsán á ṣe ìtàdógún ẹni tí ò bá ṣe ìtàdógún á ṣe ìtàdọ́gbọ̀n àwọn ọjọ́ yìí ni a fi máa ń ṣe nǹkan tá à ń pè ní ọ̀sẹ̀ Ifá basically ọ̀sẹ̀ Ifá tá à ń sọ̀rọ̀ nípa èyí kí ni àǹfààní ẹ̀ kí ni ìwúlò rẹ̀ gan now Ifá jẹ́ ká mọ̀ wípé ìbọ̀ lè gbè bọ̀ làwúre dúfá fún ọmọ làbó ṣàkápò rẹ̀ dọ́ba Ifá lẹni tó bá fẹ́ lájẹ́ kó máa ṣe bọ̀ ìbọ̀ lè gbè bọ̀ làwúre ẹni bá fẹ́ ní gbogbo kó máa ṣe bọ̀ ìbọ̀ lè gbè ìbọ̀ làwúre tí a bá ń ṣe ìbọ̀ fún irúmọlẹ̀ wa ọ̀nà tá à ń gbà fi gbéra wa ni bẹ́ẹ̀ ni ọ̀nà tí à ń gbà láti fi gbéra wa tí Ifá bá dẹ̀ gbèyàn ó túmọ̀ sí pé n tó jẹ́ ṣòro rẹ Ifá máa gbé ẹ borí ẹ̀ n tó jẹ́ bùkátà rẹ Ifá máa gbé ẹ borí ẹ̀ n tó jẹ́ ogun tó ń jà ẹ́ Ifá máa gbé ẹ borí ẹ̀ responsibility tó ní láti ṣiṣẹ́ lórí ẹ̀ responsibility tó ní láti cater fún Ifá gbé ẹ borí ẹ̀ tọ́lọ́run bá dẹ̀ ti gbé yẹn borí nǹkan ó túmọ̀ sí pé èèyàn ti ní ìkápá lórí nǹkan yẹn nìyẹn Ifá tó ní ìbọ̀ lè gbè ìbọ̀ làwúre ẹ rí i pé ọ̀sẹ̀ tá à ń ṣe àfi ń ṣe ìbọ̀ ni lábẹ́ bákan náà kí tóun tó tún jẹ́ àǹfààní tó tún wà níbi ọ̀sẹ̀ ṣíṣe ọ̀sẹ̀ máa ń fún yẹn ní strong connection pẹ̀lú Ifá èèyàn bẹ́ẹ̀ ni connection ó máa ń fún yẹn ní strong connection wọ́n lẹ́nu ẹni la fi máa ń sọ màá jẹ ẹnu náà ládẹ̀ fi sọ mi ò jẹ mọ́ tá a bá ṣe ọ̀sẹ̀ fún Ifá wa ó máa ń fún yẹn ní strong connection Ifá tó ní agbe lolóhùn aró àlùkò lolóhùn òsùn odídẹrẹ́ ló daṣọ èkó bọ̀ adúlá fọ́ yọ̀ wọ́n ní wọ́n máa sọ̀sẹ̀ là ọ̀sẹ̀ kan làwa ṣe là ń lè tiwa nígbà tí ó yọ̀ wọ́n ní tó ṣe ọ̀sẹ̀ dé level kan ó jẹ́ kí connection tó wà láàrin òun àti Ifá ẹ̀ cohesive bond tó yẹ sí ti láàrin òun àti Ifá ẹ̀ ó jẹ́ kó strong dáadáa ó dẹ̀ jẹ́ kí Ifá ṣe kíni ó jẹ́ kí Ifá ó là ó jẹ́ kí Ifá ó gbé tẹ bá tún wọn tí Ifá sọ ní ojú ìwòrì méjì náà Ifá tó ní ẹni ajá bá rè lájá bá rè lé ẹni ajá bá lájá bá lọ bàtà ò nífẹ̀ẹ́ lẹ́sẹ̀ lẹ̀ dúráfẹ́jì kankan òwòrì yóò tẹjú máa kápò rẹ̀ gírígírí Ifá tẹjú mọ́ mi kó wò mí re èjì kankan òwòrì Ifá tẹjú mọ́ mi kó wò mí re tó bá tẹjúmọ́ ni àmọ́ lájẹ́ àmọ́ níre gbogbo èjì kankan òwòrí Ifá tẹjúmọ́ mi kó wò mí re ojú eré lè jìgòrí sí wa kápò meaning that akápò kọjú mókè pọ̀ rí ẹ̀ ó ń bọ fáì dáadáa
ó ṣe gbogbo ohun tó jẹ́ routines, weekly routines ó ń follow ẹ̀, daily routines ó ń follow ẹ̀, annual routines tó jẹ́ ọdún ó ń follow ẹ̀, ó jẹ́ kó képọ̀ rí ẹ̀, ó jẹ́ kó gbé. Therefore tó o bá ń ṣe ọ̀sẹ̀ fún fàárẹ̀ á jẹ́ kí connection á jẹ́ kó strong. Lábẹ́ bákan náà àìkú ni Ifá máa ń fi ọ̀sẹ̀ ṣe fún yàn. Ifá tó ní àjègé orí àjègé, àjègé orí àjègé, adífá fún ọmọ làbá lọ ṣe àṣẹ fún gbórúmọlẹ̀ lọ́rùn, iye wa tó jẹ, iye wa tó mu, àwa àwàrẹ̀wàrẹ̀ tá a pé jiyàn ẹ̀dú gbogbo àlàwọ̀ gbò tiẹ̀ meaning that àtiwọ́ tó ṣe ọ̀sẹ̀ àtẹni tó ṣọ̀sẹ̀ lọ́dọ̀ ẹ̀ àtàwọn tí wọ́n jóúnjẹ ọ̀sẹ̀ àìkú ni fọ́ọ̀fù ṣe fún yín gbogbo àlàwọ̀ gbò tiẹ̀ téèyàn bá gbómi wípé longevity ó ti wà fún yàn, téèyàn bá dẹ̀ ti lè gbó, téèyàn bá ti lè tọ́ gbogbo ohun tó jẹ́ orí ayé pápátá gbogbo ẹ̀ ló máa wà fún yàn. Pẹ̀lú nǹkan tí mo wá sọ sílẹ̀ yìí, ṣé ọ̀sẹ̀ Ifá dáa ká ṣe àbí kò dáa ká ṣe? Torí pé ìbọn kọ̀ọ̀kan ló ní pàtàkì rẹ̀ o. Ìbọn ojúmọ́ ó ní limitation, ọ̀sẹ̀ ó ní limitation, ọdún ṣíṣe ó ní limitation. A máa wá sórí ọdún náà, a máa ṣàlàyé nípa ọdún náà. Ọ̀sẹ̀ yìí ní ṣíṣe kí làwọn procedures tá ní láti follow láti ṣe ọ̀sẹ̀ Ifá. Alákọ̀ọ́kọ́ ńbẹ̀ ni wípé kò sí price tag fún ọ̀sẹ̀ Ifá ní ṣíṣe. Ó depend lórí bápò ẹ̀ bá ṣe rí, owó ní tóun ò bá sí ń lé ẹ̀ mọ́ dámọ̀ràn. Ṣùgbọ́n Ifá wa, òrìṣà tó mọ calculation ni. Tó bá ní tó bá sọ fún Fápò ní Ifá arápò rẹ, tó bá dẹ̀ ní náà tó dẹ̀ ń gbìyànjú agbára rẹ láti make sure wípé o show commitment ẹ, o show resilience ẹ, o show dedication rẹ fún Fá, Ifá understand gbogbo ẹ̀. Kò sí price tag fún ọ̀sẹ̀ Ifá ní ṣíṣe. Tá a bá fẹ́ ṣe ọ̀sẹ̀ Ifá, ọ̀nà méjì la lè gbà fi ṣe ọ̀sẹ̀ Ifá. It's either ká ṣe ní elaborate way àbí ká rọra ṣe ní oníkékeré. Bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ Ifá ọ̀nà méjì la lè gbà fi ṣe. It's either ká ṣe ní micro ká rọra ṣe ní kékeré oníkóróbójó àbí ká ṣe ní macro ká ṣe kó fẹ̀ ká ṣe kó tóbi. Yálà o ṣọ̀sẹ̀ Ifá ní micro ní oníkékeré kò ní kí Ifá ẹ má gbé ẹ̀. O ṣe ọ̀sẹ̀ Ifá rẹ ní macro ní oníníní ńlá kò ní kí Ifá má gbé ẹ̀. Tí Ifá ni wípé sóun sin òun tọkàntọkàn, sóun sin òun taratara, Ifá tó ní ọ̀nà tó tààrà mọ́ yà. Lọ́fàárọ̀ wá ẹ̀lú jù, àrọ̀wá kì í wẹ̀yìn Ifá ló ní ká kọjú síbi tó ń lọ. So kọjú mọ́fà rẹ dáadáa, òun ni pàtàkì. Tá a bá fẹ́ ṣe ọ̀sẹ̀ Ifá ní oní micro, kí làwọn kan tá a need? Ìjẹ́ ṣe pàtàkì. Bẹ́ẹ̀ ni food of your choice ó ṣe pàtàkì. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wá preferable kò jẹ́ swallow. Bẹ́ẹ̀ ni lóòótọ́ ohun tẹnu bá rí lẹ́nu jẹ. Dúrà fún gbìn yóò jìnlẹ̀ ìgbín ò ní kú, ìgbín jìnlẹ̀ yóò ti kú, ẹnu jìnlẹ̀ ọ máa wo. Kò sóúnjẹ tó fún fàrẹ tí Ifá ò ní gbà. In as much tó jẹ́ pé nǹkan tó wà available fún ẹ at that moment nìyẹn. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wà preferable kó jẹ́ òkèlè, bóyá iyán ni, bóyá àmàlà ni, wà preferable kó jẹ́ especially ẹ̀kọ. Àwọn olùmọ̀lẹ́ tiẹ̀ like ẹ̀kọ dáadáa, oriri àkàrà wọ́n like ẹ̀ dáadáa. Ó ti ní oúnjẹ rẹ, ó ní ìdí obì, ó ní ìdí ọtí, ó ní ìdí orógbó, ó ní ìdí àtàrí. Ní ìwọ tó bá fẹ́ ṣe ọ̀sẹ̀ ní oní micro yìí ni màá recommend fún ọ̀pọ̀lọpọ̀ àwa tó jẹ́ pé Ifá wa ń bẹ lọ́dọ̀ wa, tó jẹ́ pé àti ìmọ̀ bá ṣe fẹ́ dáfá, àmọ́ bá ṣe lè kífá, àmọ́ bá ṣe lè rúbọ fúnra wa. Bẹ́ẹ̀ ni oní micro yìí ó ṣe pàtàkì fún wa ká máa ṣe ní bóyá 5 days interval àbí 9 days interval. Kò lè burúburú kéèyàn má ní ọtí àlòkù nílé tó fi ń lo ẹbu àbò fi ń lo Fá. Kò ní burúburú kéèyàn má ní obì tó ń sọ fún fàrẹ tó fi ń ṣe ìwúrí ojúmọ́. Wàá ní omi ńlẹ̀ náà, wàá dẹ̀ ní oúnjẹ because oúnjẹ yìí náà tó bá fi yán lẹ́sìn Fá tán ìwọ gangan náà lè jẹ. Bẹ́ẹ̀ ni ìwọ gangan náà lè jẹ. Kí làwọn procedure tá a máa follow tá a bá fẹ́ ṣe ọ̀sẹ̀ Ifá? Oní micro, oní kékeré, oní kóróbójó òun ló lè ṣe fún ààrẹ. Ìwọ tó bá jẹ́ wípé ò tí ì lẹ́kọ̀ọ́ tó pọ̀ jù nípa ìṣẹ̀ṣe tó yẹ pé òṣẹ̀ṣẹ̀ tẹ́fá àbí òṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni, micro yẹn oní kékeré yẹn òun ló lè dá ṣe fúnra rẹ̀. Tó bá ti ń di bí oní macro eléyìí tó fẹ̀ yẹn o lè dá yẹn ṣe, o ní láti gbé Ifá lọ sọ́dọ̀ olúwo rẹ̀, wọ́n á bẹ́ẹ̀ dífá. Nígbà yẹn bóyá ó wà lọ́wọ́ ẹ̀, o lè ní kán bẹ́ẹ̀ pa abo adìẹ fún fàrẹ, o lè ní kán bẹ́ẹ̀ pe wúrẹ́ fún fàrẹ. Ìyẹn wá ní ṣe pẹ̀lú pé kó o decide lọ́kàn ẹ̀ pé ṣé ìtàdọ́gbọ̀n ni mo fẹ́ máa ṣe? Bẹ́ẹ̀ ni ṣé ìtàdọ́gbọ̀n ni mo fẹ́ gbé Ifá lọ sọ́dọ̀ olúwo mi àbí ṣé oṣù mẹ́ta ni mo fẹ́ lọ ṣe elaborate ọ̀sẹ̀ Ifá lọ́dọ̀ olúwo mi? Ó depend lórí bí situation ẹ bá ṣe rí. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ní ọ̀sẹ̀ Ifá tí à ń sọ basically fún àǹfààní àwa tí a tẹ̀fá, àwa tá a gbà, tó jẹ́ wípé à ń complain wípé àti ìrọ̀wọ́ Fá wa tí Fá dẹ̀ jẹ́ ká mọ̀ wípé ká ṣe ọ̀sẹ̀ Fá, a lè máa ṣe oní micro ní kékeré yẹn. Bẹ́ẹ̀ ni a lè máa ṣe. Ṣùgbọ́n tá a bá ti dẹ̀ wá ká lọ sọ́dọ̀ olúwo wa eléyìí tó jẹ́ ọ̀sẹ̀ oní macro tó require ká dáfá, ká ṣe ìbọn fún Fá wa elaborately, a máa lọ ṣe yẹn. Tá a bá fẹ́ ṣe ọ̀sẹ̀ Fá oní kékeré yẹn, oní micro yẹn, báwo la ṣe ṣe? Ifá náà ló ní ìjọ́ tá a bá rí kéré ká jẹ kéré, ìjọ́ tá a bá rí wọ́ọ̀mù ká jẹ wọ́ọ̀mù. Meaning that as a micro, as a macro, kò sí ètí Ifá ó gbà ń bẹ̀. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ a ní ìdí obì, mo ti sọ lẹ́ẹ̀kan, a ní ìdí oúnjẹ, a ní ìdí ọtí, a ní ìdí orógbó, a ní ìdí àtàrí. Báwo la ṣe fẹ́ ṣe? Níta máa kọ́kọ́ ṣe ni wípé oúnjẹ wa la máa kọ́kọ́ fi yánlẹ̀ fún Fá wa. Bẹ́ẹ̀ ni oúnjẹ yẹn òun lè máa kọ́kọ́ fi yánlẹ̀ sí Fá yín.
bá lè ṣe fẹ́ ṣe alákọ̀ọ́kọ́ ntẹ́ ọ̀kọ́ ṣe ni wípé ṣé òkèlè ni ẹ jẹ́ kí n mú iyán kí n fi ṣe case study pounded yam ntẹ́ máa kọ́kọ́ ṣe ni wípé ẹ fọwọ́ yín nù ọwọ́ nìkan kọ́ lẹ máa fọ ẹ wà ní mọ́tótó mo ti sọ gbogbo eléyìí fún wa nínú àwọn previous video mi ẹ lọ sí YouTube ẹ máa bá níbi bẹ́ẹ̀ o wọ́n fi ìdọ̀tí lọ sí ìdìfà o wọ́n kì í fi ara ìmọ́ lọ sí ìdìfà o ìmọ́tótó lẹ gbé lọ sí ìdìfà yín ẹ ti mọ́ náà ẹ tún wá fọwọ́ yín again padà bẹ́ẹ̀ ni because a lè wọ́pá àti wẹ̀ lóòótọ́ ká tún ti fọwọ́ kan àwọn nǹkan míì tó wà poisonous àbí tó jẹ́ nǹkan ẹ̀gbin I believe pé a fọwọ́ wa nù lẹ́yìn tẹ́ ti wá fọwọ́ yín tán ẹ wá bu small portion níbi òkèlè yẹn níbi iyán yẹn ẹ bu small portion níbi iyán yẹn ẹ fi run ọbẹ̀ ẹ mú ẹran kékeré ẹ fi sí ẹ wá hold ẹ sọ́wọ́ ọ̀tún yín ẹ ti mú lọ́wọ́ báyìí ẹ máa wá kí ifá yìí ifá ní èṣù kú orí ẹ̀gbà kú orí adúlá fún ọ ní jẹ́sọ̀rùn ẹ̀já ohun ẹ̀rí ẹ fẹ́ sù èṣù gbà kó o lọ ẹ̀gbà kó o lọ ohun ẹ̀rí ẹ fẹ́ sù ẹ máa fi kíní yẹn oúnjẹ yẹn ẹ máa fi ráǹdì orí yín lẹ́ẹ̀mẹ́ta èṣù gbà ọ lọ ẹ̀gbà gbà ọ lọ o ohun ẹ̀rí ẹ fẹ́ sù o èṣù gbà ọ lọ ẹ̀gbà gbà ọ lọ o ohun ẹ̀rí ẹ fẹ́ sù o meaning that èṣù ọlá ìlú kó gba ìbọn tẹ́ ẹ fẹ́ ṣe yìí kó mú un lọ sálàdí ọ̀run kó lọ fún àwọn ikọ̀ yálà ikọ̀ ire ni yálà ikọ̀ ibi ni ẹ má gbàgbé pé èṣù ló jẹ́ intermediary láàrin àtìrì àti ibi tó ń ṣẹlẹ̀ sí ẹ̀dá pé èṣù gba ìbọn tá a fẹ́ ṣe yìí o kó bá mú lọ sọ́dọ̀ àwọn ikọ̀ ẹ wá rọra fi eléyìí tẹ́ ti fi wọn orílẹ̀ mẹ́ta yẹn ẹ rọra fi síwájú fáyín èṣù là máa kọ́kọ́ fún lóúnjẹ tá a bá fẹ́ sọ̀sẹ̀ fún fa wa mò ń sọ eléyìí bá a ṣe ń ṣe ní Ọ̀yọ́ tiwa ó lè yàtọ̀ mọ́ ṣe ń ṣe lọ́dọ̀ àwọn míì bọ̀ bá a ṣe ń ṣe lọ́yọ́ títí wa wọ́n dẹ̀ ní ají ṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ìṣègbè abẹ nìkọ̀ọ̀kan ẹ fi síwájú fá lẹ́yìn tẹ́ ti fi síwájú fá tán ẹ wá bu òkèlè yẹn mẹ́ta ẹ bu alákọ̀ọ́kọ́ ẹ fi irun bẹ̀ ẹ fi sórí fá ṣáájú kẹ́ ẹ tó ṣe léyìí ẹ kí fá tó ní ṣe pẹ̀lú oúnjẹ ó depend lórí eléyìí tẹ́yin bá mọ̀ ó depend lórí eléyìí tán bá kọ́ yín bí àpẹẹrẹ tó bá jẹ́ pé àmàlà lẹ fẹ́ lò ẹ lè kí fá tóró tòkí 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 tóró adúlá fún alámọ̀lá kétu níjọ́ tí ń lọ rí kóró gbogbo rẹ̀ mí ìyá ò sí bàbá ò sí tóró tòkí 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 ò tóró ọ̀pẹ mi ò lẹ́nìkan sàn tóró tòkí 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 ò tóró ọ̀pẹ gbígbé ní kó gbé mi ẹ fi sórí fá tó bá dẹ̀ jẹ́ pé yán náà lẹ fẹ́ fi sórí fá ẹ lè kí fá yìí ifá ní gbìngbìn yàkàtà adúlá fún ọlọ́yàn gèlè ọmọ agúnyán ńlá fún kin iyín ńlá lọ́lọ́yàn gún fún kin gbìngbìn yakata ifá ńlá lọ́lọ́yàn ọmọ jẹ àbíkẹ́ kí fọ́ wọ́n yàn rosùn pópó lóró adífá fún ọ̀hún làbá fún mojúsò gbére àjẹ́ ifá mo dúpẹ́ o mo dúpẹ́ yàn mi ọ̀wọ́n yàn rosùn ifá mo dúpẹ́ ẹ kí fá yẹn bẹ́ẹ̀ lè máa fi òkèlè yẹn máa fi rún ọbẹ̀ ẹ máa fi sórí ifá ó máa jẹ́ mẹ́ta wọ́n ní àrò mẹ́ta ò kì í dọbẹ̀ nù ẹ wá mú nínú ẹran yẹn eléyìí tó bá tóbi ẹ fi síbi bẹ̀ tẹ́ bá ti fi ẹran yẹn síbẹ̀ ẹ wá mú èmi tó bá fẹ̀ dáadáa ẹ fi wá dé tẹ́ bá ti wá fi dé tán ẹ wá mú níbi iyán yẹn ẹ bu kékeré ẹ fẹ́ràn sí ẹ sọ pé ifá mi fún ẹ léèdì jẹ o ẹ̀yin náà wá jẹ ìtọ́wò ni wọ́n ń pè ẹ̀yin náà wá jẹ tẹ́ bá ti wá jẹ tán ẹ wá cover ẹ sọ wípé a kì í rojú ọlọ́jà tó bá ń jẹun ẹ cover ṣe ń follow procedure yẹn eléyìí wà applicable sí any varieties of food tẹ́ bá fẹ́ lò ṣé pounded yam ni ṣé ẹ̀kọ àtàkàrà ni ṣé àmàlà ni ṣé wheat ni ṣé sẹ̀mófìtà ni even ṣé rice ló wà available lọ́dọ̀ títí yín ẹ lò ifá máa gbà bẹ́ẹ̀ ifá ò wojú bí ò sọkàn ìgbàgbọ́ yín àtọkàn tẹ́ fi ṣe ìbọ̀ yẹn òun gangan ni ifá need lẹ́yìn tẹ́ bá ti ṣe léyìí oúnjẹ tó ṣẹ́kùnlẹ̀ yẹn ẹ máa jẹ ìyàwó lè jẹ ń bẹ̀ ọmọ lè jẹ́ ń bẹ́ ẹ má gbàgbé Fátìmọ́kì lẹ́ẹ̀kan pé àwa àwàrẹ̀wàrẹ̀ tá a pé jiyàn ẹ̀dú gbogbo àlàwọ̀ gbò tiẹ̀ ìwọ tó jẹ níbi ìyànlẹ̀ tán fi sọ̀sẹ̀ fún fá olóore tó gbà ẹni tó ṣe ọ̀sẹ̀ yẹn gangan tó pìpì oúnjẹ yẹn ó ní oore tí ó gbà àwọn èèyàn tó wà ń bẹ̀ gangan náà wọ́n lóore tí wọ́n gbà ẹ jẹ oúnjẹ yẹn kò ń ṣe nǹkan tí ò dáa lẹ́yìn tẹ́ bá ti wá jẹ oúnjẹ yẹn tán ọtí yín tẹ́ ẹ ní tó bá jẹ́ pé non-alcoholic wine ni ó lọ ó wà acceptable tó bá jẹ́ alcoholic wine náà ni ó wà acceptable ẹ bu ọtí yẹn èṣù náà lẹ́kọ̀ọ́kọ́ ta ọtí yẹn fún níbi orí òkèlè tí ẹ bù síwájú ifá yẹn ẹ máa ra fọtí kékeré yẹn máa fi síbẹ̀
bẹ́ẹ̀ ni ẹ máa ra fi síbẹ̀ ẹ wá ṣí ifá yẹn ẹ wá bu ọtí sẹ́nu ṣùgbọ́n kẹ́ ẹ tó bu ọtí yẹn sẹ́nu ẹni ifá tá máa fi ń fọtí sí ifá tẹ́ ẹ bá mọ̀ ẹ kì í ó wà acceptable ẹ lè kí ifá Okondoro awalẹ̀ dé adífá fún Ọ̀rúnmìlà bàbá fàrí yóò pọ̀ tá Okondoro awalẹ̀ dé adífá fún Ọ̀rúnmìlà bàbá mutí yóò pọ̀ tá mo fárí mo pọ̀ tá Okondoro ìwọ́lá wálẹ̀ dé mo mutí mo pọ̀ tá Okondoro awalẹ̀ dé ifá jẹ́ kí n ṣẹ́gun ọ̀tá mi ẹ lè tún kí ifá kátàlẹ̀ kátẹ́nu tàràtàrà nìsan odò adúlá fún kò odò ọmọ ọlọ́tí apẹ́ rí gíá lọ kíkú mọ̀ pa kò odò kàró mi mú ifá jẹ́ mímì ogun kí n lè sìn ọpẹ́ títí tí o ẹ lè kí yẹn ẹ lè tún kí ifá ní bá adégbò àṣáájú bá dọ́dún àṣẹ́rù wà tabadéjú kò mọ́ ní kọ́ mọ̀yàn pópó olóró la tadúbá fún adégbà mi ọmọ òṣàgbò ọmọ ọlọ́tí alákatá ń para ọbọ̀ oríṣọ́ fọ tiwẹ̀ ìfọ́ gbé mọ́ rẹ pé ifá mo ti fọ tí sọ lórí o ifá kò gbè mí ifá kò là mí tẹ bá ti ṣe léyìí tán tẹ bá jẹ́ni tó máa ń mu ọtí ẹ̀ mú ń bẹ̀ tó bá yẹ pé ẹ̀ kì í mu ọtí kò bá wí ẹ ti ta ọtí sí ifá yín ẹ lè tá sí ẹ lè bú sí lórí ẹ lè dá sẹ́nu kẹ́ ẹ sẹ̀rì sí ifá yín tẹ bá máa mu ọtí ẹ sẹ̀rì sí tó bá yẹ pé ẹ̀ kì í mu ọtí ẹ lè tá sí ẹ lè fi sí tẹ bá láwọn èèyàn tó wà ní àyíká yín bóyá àwọn ọmọ yín lẹ́jọ́ ṣọ̀ṣẹ̀ fún fá bóyá ẹ̀yin àtàwọn ìyàwó yín lẹ́jọ́ ṣọ̀ṣẹ̀ fún fá ẹ lè ra non-alcoholic wine ẹ lè ra juice fáwọn ọmọ yẹn kí wọ́n mú kò pọn ẹnà kọ́ ẹ pé àwọn ọmọ tán bá wà bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ mú níbi ọtí lẹ́yìn tẹ́ ṣe léyìí tán ẹ wá sọ obì kẹ́ ẹ tó sọ obì yẹn ẹ ṣe ewúre o pàtàkì tẹ́ fi ṣe ọ̀sẹ̀ kókó nǹkan tẹ́ ẹ fẹ́ kí fá ó ṣe fún yín ẹ la obì yín sílẹ̀ ẹ la orógbó sílẹ̀ ẹ la atare yín sílẹ̀ gbogbo òwúre nǹkan tẹ́ ẹ fẹ́ kí fá ó ṣe fún yín ẹ sọ gbogbo ẹ̀ pátápátá torí pé àwọn rúmọlẹ̀ ti jẹ wọ́n ti mú wọ́n dẹ̀ ní tí ẹnu bá jẹ dandan ni kí ojú ó tì action and reaction are equal but different in opposite direction action tí náà ni wípé ẹ ti fáwọn rúmọlẹ̀ ló ń jẹ dandan ni káwọn rúmọlẹ̀ náà fún yín ní reaction padà kí dẹ̀ ni reaction tẹ fẹ́ òun náà nìkan tá à ń pè ní oore ẹ sọ gbogbo nǹkan tẹ torí ẹ̀ sí ọ̀sẹ̀ fá ẹ ṣe wúre tẹ bá jẹ́ pé ẹ ti tẹ fá ẹ kí odù fá yín tó yẹ pé ẹ̀yin ò tí ì tẹ fá tó yẹ pé ifá nìkan lẹ́ṣẹ́ ẹni odù fá tẹ bá mọ̀ ẹni àwọn fá tẹ bá mọ̀ láwọn fá tá a fi ṣe wúre ẹ ṣe ẹ kí ifá obì láti lè jẹ́ kí energy obì yẹn láti lè jẹ́ kó wà awaken ẹ kí ifá obì ẹ lè kí ifá ní ká fọmọ rí gbàbọgbà ká fọmọ rí àwòbàwò ká fọmọ òrì ká fi bọmọ ogbè mọ́lẹ̀ kọ́mọ ogbè ọmọ bá a ṣe kú adúlá fún sàlọ́ ọ̀sẹ̀ rẹ̀ gbóná rẹ̀ báwọn obì níṣẹ́ iṣẹ́ ajé lárùn obì ló jẹ́ rere o iṣẹ́ rere gbogbo lárùn obì ló jẹ́ rere o yóò jẹ́ rere kàṣà ìjẹ́ rere iṣẹ́ àrùn obì kàṣà ìjẹ́ rere lẹ́sẹ̀ ọba òrìṣà ẹ kiri ifá yẹn pé iṣẹ́ tá a rán lónìí o ní tá a fi ọ̀sẹ̀ wa ò ní ìta fi sun ifá kẹ́ ẹ jẹ́ fún wa ẹ kí ifá orógbó bẹ́ẹ̀ ni ẹ kí ifá orógbó ìwòrì òrìn kan wọlé olórí àgbọn dúrà fún olórí àgbọn ti sàlẹ̀ ọjà ọ máa fobì sílẹ̀ fi wó bọ́ fá èrò pé èrò ọfà eré ajé wà jẹ́dé làrí awo another name for orógbó ni à ń pè ní iwó so pé ifá jẹ́ kiri ajé kó jẹ́dé làrí wa ẹ kí ifá atare náà ifá ní sàkósọ́kẹ́ awa atare dúráfà atare sogun pòun wo nílé lórí sàkósọ́kẹ́ òde ìwọ́lá wa atare báwo bàkọ́lé awo kì í là ifá kọ́lé ọ̀la fún wa ṣeré gbogbo fún wa gbogbo nǹkan tá a bá fẹ́ ẹ sọ fún fa ẹ wá da obì yín bẹ́ẹ̀ ni ẹ da obì yín ẹ̀yin tẹ́ bá lẹ́kọ̀ọ́ obì dídà bí àpẹẹrẹ bóyá obì olójú méjì tí í ṣe obì gbàǹjà tó yẹ kó òun lè bá lò tí méjèèjì bá dojú dé ìṣẹ́gun nìyẹn tí méjèèjì bá ṣí ojú àlàáfíà nìyẹn tí kan bá dé ojú tí kan ṣí ojú obì yàn nìyẹn atare yín náà atare ò kì í dín tiẹ̀ tẹ́ bá ti dá ní tó bá sọ náà ni atare ò kì í dín orógbó yín tó bá dojú dé méjì bá dojú dé ìṣẹ́gun nìyẹn tí méjì bá ṣí ojú àlàáfíà nìyẹn tí kan bá dé ojú tí kan bá ṣí ojú ó yàn nìyẹn tó yẹ kó bí àpàtàlẹ́ bá lò tó jẹ́ ibi olójú mẹ́rin tí méjì bá dojú dé tí méjì bá ṣí ó yàn nìyẹn tí gbogbo ẹ̀ bá dojú dé ìṣẹ́gun nìyẹn tí mẹ́ta bá ṣí ojú tí kan dé ẹ̀ta nìyẹn àbí ìwà tí mẹ́ta bá dé ojú tí kan bá ṣí ọ̀kan nìyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bá nídìí ẹ̀kọ́ nípa obì ẹ lọ wá ẹ̀kọ́ nípa obì tó bá dẹ̀ dìgbà míì náà a lè padà tún ṣe another lecture fún wa nípa báwo la ṣe mọ nǹkan tó bí n sọ tẹ́ bá ti ṣe eléyìí tán perfectly n tó kù fún yín náà ni pé ẹ kó obì yín sórí ifá ẹ kó atare síbẹ̀ ẹ kó rógbó síbẹ̀ ẹ̀yin náà máa wá mú kọ̀ọ̀kan bíbẹ̀ eléyìí tá à ń pè ní àpáyàn obì kan ẹ mú rógbó ẹ mú atare ẹ fi sẹ́gbẹ̀ kan lẹ́yìn tẹ́ bá ti ṣe eléyìí tán oníkálukú máa dìpò fámú báwo la ṣe ń dìpò fámú ó túmọ̀ sí wípé ẹ máa fọwọ́ cover fa yín ẹ máa dáwọ́ bò lórí bẹ́ẹ̀ ni tó yẹ pé àtàwọn àti ìyàwó yín òun lẹ́jọ́ sọ̀sẹ̀ tí ìyàwó yín bá nífà rẹ̀ á fọwọ́ cover fa rẹ̀ tí àwọn ọmọ yín náà bá nífà wọn àná àfọwọ́ cover fa wọn tó yẹ jẹ́ pé wọn ní tó yẹ pé ọkọ nìkan ló nífà àbí ìyàwó nìkan ló nífà gbogbo yín ẹ máa dáwọ́ bò fáyẹn lórí ẹ wá kírú fáyì ẹ lè kírú fáyì fún àdìmú àbí mi náà tẹ́yìn bá tún mọ̀ but ẹ lè kírú fáyì ifá ní àdìmú gbó àdìmú tọ́ ẹni di ọmọ erin yọ aṣọ ẹfọn di ọmọ ẹfọn yọ àjànà àgbọn rere di ọmú
ó làwọ́ lórí sarasara adúbá fún aláàká ńlọrọ̀ dìpọ̀ pẹ̀mú Ifá nítorí ànímọ̀ owó, Ifá nítorí ànímọ̀ ọmọ, Ifá nítorí ilé kíkọ́ ọkọ̀ rírà, nítorí àṣeyọrí. Ifá ọ̀pẹ̀ mo di ọmú o kọ́ ọmọ yìn mí nù, ìrírí ara gi kì wọ́n nù. Sọpẹ́ mo di ọmú kó mọ yìn mí nù, ìrírí ara gi kì wọ́n nù. Ọ̀pẹ̀ mo di ọmú o kọ́ ọmọ yìn mí nù, ìrírí ara gi kì wọ́n nù o. Lẹ́yìn tẹ́ bá ti ṣe lè tán ẹ̀ẹ́dẹ̀ fọwọ́ gbárí yín mú. Bàbá mi, ìyá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, ẹ ti ṣe ọ̀sẹ̀ Ifá yín ní microwave ní oní kékeré tí Ifá yín dẹ̀ máa appreciate ẹ̀. Tó bá dìgbà tí bá fẹ́ ṣe oní elaborate one tí ó require kẹ́ ẹ dáfá, kẹ́ ẹ rúbọ, kẹ́ ẹ ṣe kó fẹjú, ẹ lọ sọ́dọ̀ olúwo yín. Ẹ dẹ̀ jẹ́ kí n tún sọ eléyìí fún yín. Tẹ̀yìn àtolúwo yín ò bá jà, even tẹ̀yìn àtolúwo yín bá jà, ẹ gbìyànjú ẹ parí ẹ̀. Gbogbo kẹ́ ẹ máa gbé fáyín káàkiri kí lè yóò bá yín tọwọ́ bọ fáyín lójú, kí tọ́nú ò bá yín tọwọ́ bọ fáyín lójú. Nígbà mi kò kí ń make sense. Ẹ má jẹ́ sọ fún wa pé kò make sense, kò kí ń make sense ni mo sọ fún yín. Áwọ̀ tó bá ń bẹ láàrin ẹ̀yin àtolúwo yín tó bá jẹ́ nǹkan tẹ́ ẹ lè parí, ẹ parí ẹ̀. Olúwo yín ló mọ bó ṣe bá yín ṣe fáyín o, òun ló mọ èdìdì tó wà níbi bẹ́ẹ̀ o. Ẹ gbìyànjú. Ọ̀sẹ̀ tí mo kọ yín yìí microwave ni o, tẹ́ ẹ bá dẹ̀ ṣe ó máa tùbà, ó máa tùṣẹ́. Ṣùgbọ́n láti ṣe ọ̀sẹ̀ kẹ́ ẹ gbóhùn fáyín, ẹ gbé lọ sọ́dọ̀ olúwo yín. Ìyẹn tẹ́ ẹ bá mọ fá dá, tẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ kì, tẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe lè rúbọ. Ṣùgbọ́n tẹ́ ẹ bá mọ bẹ́ẹ̀ ṣe lè dáfá, tẹ́ ẹ ṣe lè kì, tẹ́ ẹ ṣe lè rúbọ, ẹ sọ̀sẹ̀ fáyín. Ẹ̀yin tẹ́ bá ti wo fídíò yìí, ẹ bá mi share rẹ̀, ẹ là mọ òyìnbó rú, ẹ là mọ òyìnbó yìí, ẹ là mọ òyìnbó ṣíṣe yìí. Ọ̀rá o, alágbára jọ̀wọ́ máa rọra.